أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا أما السلام عليكم ورحمة الله وبركاته. أدبفوا الله سبحانه وتعالى أترى إكاتك فوج شن ومحمد صلى الله عليه وآله وسلم إكا الله بيداتوني تنكم با وليلي جتا الله سبحانه وتعالى إيتوني تانتو سنقباركم با النبو محمد صلى الله عليه وآله وسلم كما ودولوري نكا كما با مرالي عن الصحابة ري àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn tó bá dẹ̀ ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní títòdodo, kí ìkẹ́ Allah bá ẹ̀dá kó máa bá gbogbo wọn ní àpapọ̀. Àwa tí a ṣì wà lórílẹ̀ ayé, à ń tọrọ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ìpé kó jọ kó dákun nínú àánú rẹ̀, kó má jẹ́ kí a bá wọn ṣẹ̀sìn míì yàtọ̀ sí Islam, kó sì má jẹ́ ká bá wọn rìn ìlànà míì yàtọ̀ sí ojú ọ̀nà Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Àpàrà sáburú tí máa ń dé bẹ́dà níbi ẹ̀sìn rẹ̀, níbi ìṣẹ̀mí ayé rẹ̀, tí àlámàrí rẹ̀ ó fi wá dojúrú, tí ó wá di bá mi. Kí Allah bá ẹ̀dá mashallah ẹ̀mí àti yín kó ń bẹ̀. Èyí táwa àti yín tá máa sọ lọ́rọ̀, tá máa ṣe níṣẹ́, kí Allah bá ẹ̀dá kó ṣe ní ètò já sí wípé a fi rí ìyọ́nú rẹ̀ láyé ń bí àti níjọ́ gbéǹde al-qiyama. Allahumma tahhir qalbi min an-nifaq wa 'amali min ar-riya' wa lisani min al-kadhib wa 'ayni min al-khiyana fa innaka ta'lamu kha'inata al-a'yuni wa ma tukhfi as-sudur. Ọ̀rọ̀ tá fẹ́ sọ yìí kò ní fi bẹ́ẹ̀ pẹ́ púpọ̀, so àmọ́ nínú ohun tó ṣe pàtàkì kí a sọ̀rọ̀ lé lórí ni. Níbi ọjọ́ mélòó kan sẹ́yìn, ọ̀gbẹ́ni tí ó ń darí péjì tó ń pè ní Fáàmù Sunnah yẹn, tó dẹ̀ já sí wípé kò sí súnnà kankan tí wọ́n ṣe ń bẹ̀ tó tayọ ìdá ẹ̀sìn Allah bá ẹ̀dá rú. So ìyẹn tí ń ṣe Abdulhamid Murtado Osiofit, oye, ó posti kan bí ọjọ́ mélòó kan sẹ́yìn, oye báyìí. So tí ń sọ síbẹ̀ yìí pé despite their extremism, we don't think it is Salafi 1990 threatening our sheikh. Tó gbogbo wa mọ̀ pé àwọn aláìmọ̀kan yìí àtàwọn onífẹ̀ẹ́nú aládàádálẹ̀ burúkú yìí, pàápàá jùlọ tẹ̀ tó Abdulhamid Murtado Osiofit, gbogbo wa mọ̀ pé tí wọ́n bá sọ pé Salafi 1990, oye,
àwọn alùsúnnà ni wọ́n fi ń bà ló kọjẹ́. Àwọn tí wọ́n wà lórí sàlàfíyà òun ni wọ́n fi ń ṣe kíni ni wọ́n fi ń tánìṣì méjì wọ́n sì fi ń ṣàwáhà sóra wọn. Àwọn alùsúnnà ni wọ́n fi ń ba dáwà tí wọ́n gbé dání tó jẹ́ dáwà òdodo jẹ́. Tọ́ ìwọ́n sọ pé àwọn ahlùsúnnati wal jama'a tó já sí wípé wọn àfìgbà kan jẹ́ sálàfí 1990 wọn sì ní fìgbà kankan jẹ́ sálàfí 1990 wọ́n kàn fi ìyà jara wọn lórí ìmọ̀ pé àwọn ẹni ẹlẹ́ni ló kọ́ tí èṣe tí wọn ni. Ó ní tóun ti líle àwọn sàlàfíyà àwọn ahlùsúnnati wal jama'a tóun ti líle wọn tí wọ́n le. Oye Abdulhamid Murtada Al-Sufi ti sọ pé àwọn òrò yí pé àwọn ahlùsúnnà ni wọ́n ṣe kíni wọ́n ń threaten àfá àwọn. Wípé àwọn òrò yí pé àwọn ahlùsúnnà ni wọ́n ṣe kíni wọ́n ń threaten àfá àwọn. That is ọ̀rọ̀ tí àfá àwọn àfámúrẹ̀ ilé àsọ wípé lónìí olónìí ẹnìkan wá bá wọn àbẹ́nìkan sọ fún àwọn wípé òun wọkọ̀ níbì kan, òun wá gbọ́ táwọn èèyàn tí wọ́n ń discuss ọ̀rọ̀ àfámúrẹ̀ ilé nínú ọkọ̀ náà, tí wọ́n ń discuss bí wọ́n ṣe fẹ́ gbé àfámúrẹ̀ ilé àpá so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oye tọ́ ọ̀rọ̀ yẹn tó já sí wípé kò ní kọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò ní kọ̀wà tí ò ní nǹkan kan tó fẹ́ fẹsẹ̀ nílẹ̀ lé lórí tó kàn jẹ́ ọ̀rọ̀ asán, ọ̀rọ̀ tí ò láǹfààní tí ò ní wúlò kankan. Oye tọ́ lórí ọ̀rọ̀ yẹn ni Murtada Abdulhamid Al-Sufi ti wá ń ṣe kíni ni wọ́n ń build ọ̀rọ̀ rẹ̀ yìí lé lórí ní ọ̀rọ̀ tó já sí pé kò lẹ́rìí. So ni wọ́n sọ pé tóun ti líle àwọn ahlùsúnnà wal jama'a oye ipe tóun ti bẹ́ẹ̀ náà ipe àwọn òrò yí pé àwọn ahlùsúnnà ni wọ́n ṣe kíni ni wọ́n ń threaten àfá tàwọn èèyàn àfá ìmúrẹ̀ ilẹ̀ lórí kílèmù tá àfá ìmúrẹ̀ ilẹ̀ kílèmù tí ò ṣe kíni tí ò sẹ́rí kankan tí wọ́n lè fi mú ọ̀rọ̀ náà dúró. Tọ́ èyí tí ọ̀gbẹ́ni Abdulhamid Murtada Al-Sufi ti sọ yìí oye so ìkàn wábì kan forí pamọ́ sí ni. So wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ìwá ibì kan forí ṣe kíni forí pamọ́ sí ni. Nítorí nínú ìkannú àwọn gúrùpù tí àwọn ọmọ yìí wà fa àwọn Abdulhamid Murtada Al-Sufi ti àwọn alálùbọ́sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gúrùpù ń bẹ tó yá sí pé wọ́n wà tó yá sí pé wọ́n máa ń sọ̀rọ̀ nípa àwọn sàlàfíyà ń bẹ dáadáa. Oye so gúrùpù yìí sì rè interview mọ̀ pé sàlàfí 1990 tí wọ́n ń lẹ̀ mọ́ àwọn alùsúnnà wọ́n kàn fi ń bà wọ́n ló kọjẹ́ ni pé gúrùpù tí wọ́n ti ń discuss tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa sàlàfíyà yìí wọ́n sọ ní ipe ọ̀rọ̀ sàlàfí 1990 ni wọ́n discuss, ọ̀rọ̀ sàlàfíyà ni wọ́n ṣe kíni ni wọ́n discuss, sàlàfíyà ni wọ́n kàn fẹ́ mọ́ lálàsí wọ́n fẹ́ mọ́ ṣe kíni wọ́n fẹ́ mọ́ bàjẹ́ mbẹ̀. So wọ́n sọ gúrùpù náà ni discussing sàlàfíyà ìsọ̀rọ̀ nípa sàlàfíyà oye in tí wọ́n ṣe ń bẹ̀ nìyẹn. Tọ́ nínú gúrùpù yìí wá rè ìgbà tí àfámúrẹ̀ ilẹ̀ àsọ ọ̀rọ̀ tí wọ́n lẹ́nìkan sọ fáwọn tó jẹ́ irọ́, torí ọ̀rọ̀ eléyìn lọ́dọ̀ tiwa irọ́ ni kò sódodo kankan bẹ̀ wallahi alazim ma fihi min haqq, kò sí òdodo kankan bẹ̀ kò sí tòótọ́ kankan bẹ̀ ní ọ̀rọ̀ táfámúrẹ̀ ilẹ̀ àfihàn. So oye tọ́ nínú gúrùpù náà Abdulhamid Murtada Al-Sufi tó kóyín bọ́ta yìí àti Abdurrahman Habibullah alálùbọ́sà oye èyí tó kó irùngbọ̀n funfun sẹ́kẹ̀ oye tọ̀ nínú rẹ̀ oye àwọn méjèèjì ń bẹ̀m̀bẹ̀ kódà nínú àwọn àgbà tí wọ́n tún ní nínú gúrùpù yẹn nìyẹn. So nínú àwọn àgbà tí wọ́n ní nínú gúrùpù discussing sàlàfíyà yẹn òun náà làwọn méjèèjì wà. Kódà nínú àwọn ẹni tí wọ́n champion rẹ̀ tí wọ́n máa ń ṣe jákujàku jù nínú rẹ̀ òun làwọn méjèèjì wà. Oye báyìí
tọ̀ nínú gúrùpù yìí kí ni tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ wallahi wọ́n láti fẹ́ máa accuse àwọn ahlu sunna wal jamaa wọ́n fẹ́ máa accuse wọ́n fẹ́ máa allege àwọn ahlu sunna ipe àwọn ni wọ́n bẹ́ndì nǹkan yẹn láwọn kìíní burúkú yìí ní Abdulhamid Murtada Osiofita àti Abdurrahman Alubosa. So àwọn èèyàn ń sọ ipe àwọn èèyàn fẹ́ máa attribute sáwọn ahlu sunna wọ́n sì sọ kankan wọ́n sì níwì nǹkan kan bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn torí èròǹgbà àwọn àti àníyàn tí wọ́n ní sí àwọn ahlu sunna wal jamaa wallahi àníyàn tó burú ni ní àwọn kìíní yìí. So ní àwọn Abdurrahman Habibullah Alalubosa àti Osiofiti so in wá play àwọn kọ̀ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tí brother kan kálọ́bà ní ṣe dáadáa fún wọn oye tí wọ́n ṣẹ̀ sí mi mo ní brother tó yá sí pé mo ti ní kọ́ máa ṣí àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ wọn yẹn ọ̀rọ̀ síkírìtì wọn yẹn ọ̀rọ̀ ẹgbẹ́ òkùnkùn wọn tí wọ́n máa ń sọ nínú àwọn gúrùpù wọn yẹn mo ní kọ́ máa ṣí ẹ̀rẹ̀ sí mi oye so mo ní kọ́ máa ṣí ẹ̀rẹ̀ sí mi mo ń bọ̀. Wọ́n ń pe ọ̀gbẹ́ni kan ní Abu Muslim nínú wọn so eléyìn ó ti dọ́ọ̀lù jù oye ọ̀rọ̀ tí ẹ̀ lélẹ̀ láti inú gúrùpù kan nínú méjì ló ṣẹlẹ̀ sí ṣe ádà kó jẹ́ pé ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú gúrùpù yìí dáadáa bẹ́ẹ̀ ni ọ̀gbọ́n jẹ́ pé ẹ kàn gbédájọ́ yẹn lórí ọ̀rọ̀ tẹ́ gbọ́ lẹ́nu Sheikh Imran nìkan ẹ wo bí gbogbo ẹ̀ bó ṣe ń bọ̀ tó ti ń bọ̀ láti jọjọ ṣe bí inú gúrùpù ìlàjọ wà tẹnìkan ló tó ń ṣe Kamaldeen Sani sọ fún ẹnìkan pàdé òun tó ní iṣẹ́ yìí ní ṣe Kamaldeen Sani tó fẹ́ lù àwọn irú ènìyàn tó bá gbòòrò ló pàdé òun àbí kó kàn rí pé ṣe Kamaldeen Sani wọ́n kàn ní ìdìrànlọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ jábọ́ sínú kànga ṣé ènìyàn ọkàn kò ní tì wọ́n sínú kànga yẹn dànù ẹ dá mi lóhùn pé akéde kókó máa lọ kókó dànù oníbídíà kan ni ẹ tó lè ṣe bẹ́ẹ̀ torí pé àáfàá yẹn dẹ̀ ń gbógun ti Salafi 99 àtàwọn fíkúrò burúkú tó ń gbé káàkiri yẹn dẹ̀ ìbínú gúrùpù ìlàjọ wà tọmọ kan gbógun tó bẹ̀ sí ṣépè fún Sheikh Imran Eleha the same Sheikh Imran Eleha láìpẹ́ tí mo sọ bẹ́ẹ̀ tí tó oṣù méjì o ìpín ńláńlá ragàjì lè kàn kú dànù àbóríṣiríṣi àwọn nǹkan tó sọ nínú ọ̀nà ọ́díò ẹ̀ náà nínú gúrùpù yìí náà nínú ẹ̀kan lè sọ pé mi ṣe lè wà tó ọ̀rọ̀ ọjọ́ kan péré nínú gúrùpù tí a bá mèsì ọjọ́ kan nínú gúrùpù yìí lásán ó lè má rí 1000 messages ṣé àlẹ́ afẹ́ ló máa wá ọ́díò bí odidi oṣù kan sóṣù kan àbọ̀ kò tó ń ṣe ọ́díò tó tó ní caption nínú gúrùpù yìí náà nínú gúrùpù yìí náà la wà táwọn oríṣiríṣi ọ̀rọ̀ tó ń jáde lábẹ́ tá à ń gbọ́ nípa bí àwọn pípù yìí tó ṣe ń dámọ̀ràn láàrin ara wọn nípa àwọn àfáà oríṣiríṣi. ẹgbọ́ àbí. lẹ́yìn ò bá dẹ̀ mọ́ pa. ẹgbọ́ àbí. so ọ̀gbẹ́ni yìí nìsín wọ́n ní Abu Muslim ní ń jẹ́ oye gẹ́gẹ́ bí brọ́dà náà ṣe sọ fún mi so kódà gúrùpù burúkú wọn yẹn gúrùpù òkùnkùn wọn yẹn discussing Salafiyya wọ́n ti máa ń share link ẹ̀ pẹ̀lú mi pé kí n wọbẹ̀ àmọ́ so èmi ò fi bẹ́ẹ̀ ráyè oye báyìí tọ́ àti inú gúrùpù yùn ni wọ́n ti ń bá mi kó àwọn ọ̀rọ̀ yìí wá so àti inú gúrùpù yẹn ni wọ́n ti share ọ̀rọ̀ yìí wọ́n ti share rẹ̀ sí mi oye tọ́ ọ̀gbẹ́ni yìí nìsín tó sọ̀rọ̀ yìí ó wà nínú gúrùpù yìí pẹ̀lú àwọn Abdurrahman Habibullah Alalubosa àti Murtada Osiofiti so oye Abdulhamid Murtada Osiofiti so tí ń ṣe fáàmù bídíà tí ń gbé káàkiri tọ́ ó láti máa sọ ń bí ipe ìṣèbínú gúrùpù yìí làwọn wà tí àwọn kìíní yìí àwọn Salafiyya ní rí fàásí o àwọn Ahlu Sunna ní rí fàásí o tí wọ́n ti ń ṣe kíni tí wọ́n ti ń dètè bẹ́ẹ̀dẹ̀ ni tí wọ́n ti ń pètè pèrò nǹkan oríṣiríṣi ṣe rí ìtọ́gbẹ̀ni yìí sọ gangan ìtọ́gbẹ̀ni yìí wí wallahi mo fi allọ́bẹ̀ẹ́dà mo fi búra àwọn tí wọ́n jọ wà nínú gúrùpù yùn àwọn gangan ni wọ́n ń ṣiṣẹ́ yẹn so ìtọ́gbẹ̀ni yìí ń kílèmù yí pé inú gúrùpù yìí làwọn wà
tí àwọn kan ti ń plan kankan tí wọ́n ti ń dètè àwọn ète kan lórí àwọn àfáà kan tí wọ́n ti ń gbọ́ pé àwọn kan dètè kan lórí àwọn àfáà kankan bẹ́ẹ̀ ṣe ra àwọn tí wọ́n jọ wà nínú gúrùpù yìí àwọn gan fúnra lára wọn iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn wallahi iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn wọ́n ń pe brọ́dà kan ní Abu Mu'az oye brọ́dà yìí lóòótọ́ àwọn ọ̀rọ̀ kan bẹ tí brọ́dà yìí sọ tí ó yẹ kí brọ́dà yìí sọ sáfà mìíràn ká má ṣe àbòsí so oye tó bá dájú pé brọ́dà náà sọ lóòótọ́ inú gúrùpù yẹn náà ni wọ́n ní brọ́dà wa yìí sọ̀rọ̀ yẹn sí so lóòótọ́ lè tàbá ní ṣàbòsí oye so kò bá sí tàbá máa fà láàrin wa àti àfà mìíràn kò wọ́ọ̀tì pé ká máa sọ pé ó yẹ kí wọ́n kú kò wọ́ọ̀tì ẹ̀ rárá àti rárá kò yẹ kó lọ bẹ́ẹ̀ àmọ́ nevertheless ǹjẹ́ mọ̀ pé lásìkò tí brọ́dà yẹn sọ̀rọ̀ yẹn sínú gúrùpù yìí bó tẹ̀já sí pé so apá kan ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tí ò wọlé ní kálàbà ní ṣe dáadáa fún wọn oye so ẹ mọ̀ pé lásìkò yẹn àwọn ọmọ burúkú yìí ní èyí tí ń sọ pé so ipe wọ́n ń dìtẹ̀ wọ́n ń pète nǹkan tí ò dá lórí àwọn àfà ǹjẹ́ mọ̀ pé lásìkò yẹn so ọ̀rọ̀ tèmi gan náà wọ́n láti máa fẹ́ mú pọ̀ mọ́ ọ̀rọ̀ ọmọ ìyá yẹn ipe kódà èmi gan náà ó yẹ kí wọ́n wá bọ́n ṣe gbé mi ó yẹ kí wọ́n wá bọ́n ṣe arrest mi wàláhì kò tí ì sẹ́nìkẹ́ni tí wọ́n bí dánú gbogbo mo fi àlọ́wọ́ ẹ̀dà mo fura ẹ mọ̀ èmi ò ní sọ tó yá sí pé ń fìfà yìí lẹ̀ fún yín so tó yẹ lè yá sí pé tẹ́mi bá fẹ́ bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmọ̀ ló kàn ìmọ̀ àti yín so bó bá ṣe wá gbọ́rọ̀ kalẹ̀ fún mi àtàgbékalẹ̀ rẹ òun ni ó dìtàmí àgbékalẹ̀ tẹ́mi náà ó lò fún o ní gbé wá ní gbígbóná ní líle kó wá mọ retí kémi rọ̀ fún wàláhì mi ṣe rí yẹn bẹ́ẹ̀ so bó o lè mí náà ó lè mọ́ ni ní líle gidi tààrà oye so tó bá tún rọ̀ gan tó bá tó sọ bá wọ̀ tí pé ká lè mọ́ tó ń ti pòórọ̀ oye tó ń pòórọ̀ fún wa á tún lè mọ́ oye báyìí so àmọ́ èyí tí ò bá ti ní ṣe pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ àwọn ò ní máa mú káàkiri so ìdínú tẹ́ fi máa lálàsí káàkiri so torí ẹ̀ kò sẹ́nikẹ́ni tó bẹ̀ nù yín tó lè ṣe kíni tó lè dán gbogbo rédèrèdè yẹn wò so lásìkò yẹn wọ́n láti fẹ́ máa mú ọ̀rọ̀ tèmi náà wọ̀ ipe Yelma Yusuf gan yẹ kí wọ́n gbé wà lẹ́ẹ̀ tó bẹ̀ mo fi alọ́bẹ̀ẹ́dà mo fi búra so tọ́ iṣẹ́ tí ìtẹ́ni yìí wọ́n ṣe kíni tí wọ́n accuse àwọn alùsùnnà lé lórí nípa ọ̀rọ̀ táfà mìírànlẹ́ àṣọ ipá àwọn kan so ẹnìkan gbọ́ pé wọ́n sọ pé wọ́n fẹ́ já wọn gbé wọ́n fẹ́ assassinate wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so brother yìí nìsín láti fẹ́ máa ṣe kí ló fẹ́ máa dá lórí àwọn ahlus-sunnati wal jamaa pẹ̀lú ọ̀rọ̀ yìí pé inú gúrùpù yìí làwọn wà táwọn ń gbọ́ pé táwọn ń gbọ́ pé àwọn kinní yìí wọ́n ṣe kíni wọ́n ń jókòó lórí àwọn kinní lórí àwọn ẹ̀yin gan lẹ́ máa ń ṣe nǹkan yẹn so ẹ̀yin gan lẹ́ máa ń ṣe nǹkan yẹn ṣé ẹ̀yin tó yá sí pé so gbogbo àwọn kinní ìtẹ̀rí tẹ́ bá rí tí wọ́n wá jókòó gbọ́rọ̀ yín kò sí nǹkan kan tí wọ́n fẹ́ wá gbọ́ kì í ṣe pé bóyá ọ̀rọ̀ ìmọ̀ tẹ́ ń tírìtì táfà wọn sọ tí ẹ fẹ́ ṣe kíni tí ẹ fẹ́ yanjú tẹ́ fẹ́ clear kì í ṣe lẹ́yìn ni wọ́n fẹ́ wá gbọ́ láti ṣe kíni láti rí òdodo bẹ̀ o wọ́n fẹ́ wá máa ṣọ́ ahọ́n yín láti wo ibi tẹ́tì ṣe kíni tẹ́tì sọ ohun tí ò bá ìmọ̀ lọ tẹ́tì sọ ohun tó já sí wípé yóò bọ́ sábẹ́ defamation of character tí wọ́n wàá mú wàláhì tọ́pọ̀lọpọ̀ wọn fi mọ́ wà nù tẹ́ bá rántí ń sọ fún yín wọ́n ń pe ọ̀gbẹ́ni kan ní Ridwanu tí Saheed Shittu fi ṣe ìmáàmù bó wọ́n ti ń pè kí ni họ́ọ̀lù tí wọ́n bùn Saheed Shittu tó fi ṣe mọ́sálásí ní Àkútè ní àbí Ridwanu tí Saheed Shittu fi ṣe ìmáàmù lákútè tẹ́ bá rántí ní December 2022 sí 2023 December 2022 sí 2023 tẹ́ bá rántí ní ìgbà tí a fi ń bá àfàmúrẹ́lá àfa ọ̀rọ̀ Salafi 1990 tí wọ́n dálẹ̀ àti àwọn ìsọkúsọ rídèrèdè tí wọ́n ń wí nígbà náà àti jákujàkọ ọ̀rọ̀ tí wọ́n wí nígbà náà tẹ́ bá rántí nínú gbólóhùn kan tí ọ̀gbẹ́ni yẹn sọ ní Ridwanu yẹn mo ti gbàgbé tí ń bẹ níwájú ọkọ rẹ̀ tẹ́ bá rẹ̀ ó sọ gbólóhùn kan so tó fi ń rífà sí mi ó ní so ìkàntẹ̀ tó ń jáde tí ń sọ̀rọ̀ tí ń ṣe kinní kan oye àdúrà tí ń kàn máa ṣe fún ni pé kó má sì wí àdúrà tí máa ṣe fún ni pé kó má sì wí ẹ máa wọn kan o tíra là ń kà lórí ìsọkúsọ tí àáfàá rẹ̀ ń sọ o tí àáfàá rẹ̀ ti ń ṣàfáà ìmúrẹ́lẹ́ à ń wí o
à ń ka tírà láti fi expose àfá rẹ̀, àfá ìmúrẹ̀ ilẹ̀ ni o, ọ̀rọ̀ ìmọ̀lájọ́ ń dìlì pẹ̀lú àfá rẹ̀ o, àmọ́ kò lè tẹ́rí sí, kò lè gbórí sí. The only thing tó kàn ní láti sọ ni pé àdúrà tí màá ṣe fún ni pé kó má sì wí kẹnu má gbé, tó túmọ̀ sí pé irú àwọn ọmọ bẹ́ẹ̀ tí wọ́n ń bẹ lẹ́yìn àwọn tí wọ́n gbà láàfà yìí, kò sí iṣẹ́ tí wọ́n ń wá láti máa ṣe lórí àwọn alùsọ̀nà tó tàbí pé wọ́n fẹ́ máa wá ohun tí wọ́n tì mọ́ wọn lẹ́sẹ̀. Ẹ̀yin ọmọ burúkú yìí gan lẹ̀ ń ṣe àwọn iṣẹ́ yẹn fáwọn àfáàyìn. So ní tí èyí tẹ́jọ wà nù gúrùpù Abdulrahman Albosa àti Abdulhamid Osufi ti tẹ́jọ wà nù gúrùpù tó ń sọ kẹ́tẹ̀kẹ́tẹ́ yìí pé inú gúrùpù yìí ni ẹ̀yin wà tẹ́ ń gbọ́ pé àwọn kinní yìí wọ́n ń dètè lórí àwọn àfà. So àwọn gangan láwọn ọmọ tó ń bẹ lẹ́yìn àwọn àfà àwọn wọ̀nyí, àwọn Abdulhamid Osufi àwọn Abdulrahman Albosa àti èyí gan tí ń sọ̀rọ̀ yìí Abu Muslim yìí, so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nù àwọn gan ni wọ́n fẹ́ máa ń ṣe àwọn iṣẹ́ bí yẹn. Oye, àwọn gan wọ́n fẹ́ máa ń ṣe àwọn iṣẹ́ bí yẹn. So ṣebí bíbá yìí láwà nígbà kan tí ọmọ kan tí ò dá kan mọ̀ kan tí ò lálàáfíà tí ò dá kan mọ̀, oye, so tí ń sọ pé tèmi bá tó bẹ̀ kémi sọ̀rọ̀ nípa Dr. Bilal Asra ipe òun tẹ̀ bá mi kó ọ̀rọ̀ mi, òun tẹ̀ bá mi rẹ́kọ̀dì, òun bá mi kó, òun bá mi spread, mo máa sọ pé wo eléyìí wàláì tí Dr. Bilal Asra bá sọ ohun tó ń bùkátà sí èsì, wàláì wọ́n gba èsì wọn ní gbígbóná ní ètò dá tó lálàáfíà tí ò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. So oye, àkàn níbà wọn ló kọjá ní tiwánu torí eléyìí kọ́là wá bá wá. So àwo ò bá ká mọ̀ ṣe kí ni ká mọ̀ tọwọ́ bọ ìjọmọlúàbí àwọn èèyàn, àwo ò bá eléyìí wá. So àmọ́ tó bá sọ̀rọ̀ tó sí pé ó so papọ̀ mọ́ ìmọ̀, wàláì kò sẹ́ni tó bẹ̀ tí ó sọ pé ká mọ́ fèsì fún. Kódà àwọn ò tó bẹ̀ kan sọ pé àwọn gan ò tó bẹ̀ kan sọ pé ẹni yìí ṣe fèsì fún mi. Àwọn lè fèsì fún àwọn àfáà kan, àwọn lè sọ̀rọ̀ àwọn àfáà kan kọ́ńtẹ̀ tún máa lálà sí wọn. Oye, èèyàn wá lè fèsì lórí ọ̀rọ̀ wọn, wàláì irọ́ ni gbogbo eléyìí kò jẹ́ lọ lọ́dọ̀ tiwa. So fún délé yìí ẹ rí pé àwọn kinní gangan àwọn ni wọ́n máa ń ṣe kíni, àwọn ni wọ́n máa ń ṣe àwọn iṣẹ́ yìí intẹ́ni yìí àlẹ́jà àwọn alùsùnnà nínú gúrùpù òkùnkùn wọn yìí nìsín. Oye, gúrùpù tí Abdulrahman Albosa wà ń bẹ, Abdulhamid Osufi ti wà ń bẹ, in tí àlẹ́jà àwọn alùsùnnà yìí pé kíní kan wọ́n ṣe, àwọn gan ni wọ́n máa ń ṣe, àwọn ni wọ́n máa ń ṣe. So àwọn ni wọ́n máa ń ṣe. Ẹ rí pé Saheed Shittu máa ń sọ̀rọ̀ kan lọ́pọ̀lọpọ̀ gbà. Saheed Shittu máa ń sọ̀rọ̀ kan, ní máa ń sọ pé so àwọn eléyìí tí wọ́n, oye, so wọ́n tó gbé wọn. Ṣé ọ̀rọ̀ tí Saheed Shittu máa ń sọ yún, oye, ọ̀rọ̀ tí máa ń sọ yún kìí ṣe gbogbo ayé kan sọ o. In tó já sí wípé wọ́n máa ń sọ ní kọ̀kọ̀ ni, wọ́n máa ń sọ ní síkírìtì láàrin ara wọn ni, wọ́n máa ń dètè rẹ̀. So wọ́n máa ń dètè rẹ̀ torí rẹ̀ nínú ọ̀rọ̀ Saheed Shittu ń gbà mí yóò sọ ọ̀rọ̀ kan ní ọ̀rọ̀ kan tí ò ṣe kíni, tí ò bá mọ̀ lọ, lọ́rọ̀ kan tí ò dá, lọ́rọ̀ kan tó wá sí pé ó níṣe pẹ̀lú personality àwọn àfáà wa. Oye, yóò sọ kalẹ̀ pẹ̀lú èròǹgbà yìí pé ẹni tó bá fẹ́ fèsì lórí rẹ̀ nínú wa, òun náà ó fẹ́ ṣe kíni, yóò fẹ́ tẹ̀lé lẹ́gọ́ọ̀và kó sọ lórí àwọn àfáà wọn tí wọ́n wá fi wá nǹkan róòpù ẹ̀, tí wọ́n fi wá nǹkan tì mọ́ lẹ́sẹ̀. Wọ́n mọ̀ pé àwọn àfáà tiwa wọn ní ráyè pé wọ́n fẹ́ máa bóhun ṣẹjọ́ ìjọba, wọ́n fẹ́ máa gbóhun lọ sí kóòtì, àmọ́ àwọn àtàwọn tí wọ́n gbà láàfáà, oye, àwọn tí wọ́n ń wá bọ́n ṣe dá ẹni tí ń sọ òdodo tí ń tákù rédèrèdà ìmọ̀kan wọn, wọ́n wá bọ́n ṣe dá alákẹ́ tí wọ́n fi lè máa spread rédèrèdà àti nonsense tó ń spread. So àwọn ọmọ burúkú yìí gangan ni wọ́n wá ń ṣiṣẹ́ yìí. So iṣẹ́ tó wá sí pé àwọn gangan wọ́n jókòó sí dẹ̀fà, wọ́n sì ń àlẹ́jà àwọn alùsùnnà nínú gúrùpù pé wọ́n sì àlẹ́jà àwọn alùsùnnà nínú gúrùpù wọn pé kìnìkan. So inú ibi táwọn wà rí táwọn ti gbọ́ pé àwọn kinní yìí wọ́n ń ṣe kíni, wọ́n ń gbèrú báyìí lórí àwọn àfà. So àwọn alùsùnnà wọ́n yìí ṣe mítìnì kọ̀rọ̀, wọ́n yìí ṣe mítìnì òkùnkùn náà. So ọ̀dọ̀ ẹ̀yin ọmọ onífẹ̀ẹ́nú yìí gan ló wà, ọ̀dọ̀ ẹ̀yin ọmọ onífẹ̀ẹ́nú yìí gan ni àwọn mítìnì òkùnkùn báyẹn wà. So lára mítìnì òkùnkùn yìí ni ọ̀rọ̀ pé ẹnìkan sọ̀rọ̀ ẹ wá máa wá ọ̀rọ̀ tẹ́ fi gbé lọ kọ́ọ̀tì, ẹ máa wá káàkiri. So tẹ́ ẹ bá ní ìmọ̀ tẹ́ fẹ́ fi sọ̀rọ̀, ẹ jókòó kẹtọ́ bọ̀rọ̀ mọ̀. So àmọ́ àwọn àfáà yóò wá sọ̀sọ̀kú sọ, wọ́n wá máa fèsì fún wọn, ẹ wá máa fẹ́ dúndò yìí pé ká máa sọ ohun tí ó sọ tí wọ́n fi gbé lọ kọ́ọ̀tì. Ohun túmọ̀ sí wípé ọ̀lẹ burúkú ní níbi ọ̀rọ̀ ọmọ dá nǹkankan mọ̀. So ẹ jẹ́ ká máa gbọ́ ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yìí lọ. Ẹ ṣe máa wòran wà ní pé ọ̀rọ̀ yẹn àwọn tí dọ̀ àìfù ókè ẹ ṣe gbé sí pé ókè tó bá yẹ pé àwọn tó ń sọ̀rọ̀ yẹn gan òun ṣe extent yẹn náà sọ̀rọ̀ yẹn, wọ́n kàn ń fi bínú sọ̀rọ̀ ni nítorí pé bóyá torí àwọn nǹkan tó ń gbọ́ nípa kínní yẹn
ó lè má jẹ́ a plan ẹni tó fẹ́ plan láti lọ pààyàn kò ní sọ síta. ẹgbọ́n àbí tọ́ ẹni tó fẹ́ máa sọ pé àwọn tó fẹ́ máa da ọ̀rọ̀ yẹn sí àwọn ahlu sunna lára oye ọ̀gbẹ́ni yẹn nínú gúrùpù tí Abdulrahman Albosa àti Abdulhamid Sofiti ẹ̀ tó gbogbo wọn jọ wà báyẹn oye ó ń sọ pé ó lè má já sí wípé àwọn tí wọ́n bẹ́nu ọkọ̀ yẹn ó lè má já sí wípé wọ́n sọ wípé wọ́n fẹ́ gbé àfáà Imran àpá ó kàn lè já sí pé a plan ni ìgbà tí wọ́n mọ̀ pé wọ́n lè sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn ní pọ́blíkì èwo làbúrò fẹ́ máa bíùdì ìdájọ́ lórí rẹ̀ nítorí àfáà rẹ̀ àwọn alálùbọ́sà sí wà ń bẹ̀fà àti Abdulhamid Sofiti wọ́n lè sọ fún pé rárá o kò sí tó jọ bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ so ọ̀rọ̀ yẹn náà kò tiẹ̀ kọ́kọ́ ọ̀rọ̀ yẹn náà kò ṣẹlẹ̀ mi ò tiẹ̀ gbà pé ó ṣẹlẹ̀ náà ní ọ̀rọ̀ tá Imran sọ pé nìkan sọ fún wọn torí kò sọ́lọ́gbọ́n kan tó ní làákàì tó láburú tó fẹ́ ṣe oye nírú aburú burúkú yẹn nírú in tí ò dá yẹn kò sọ́lọ́gbọ́n kan tí ó wà máa discuss ẹ̀ tí ó máa disclose ẹ̀ ní public so tí ó wà máa disclose ẹ̀ pẹ̀lú èdè rẹ̀ tó já sí wípé àwọn elédè rẹ̀ ń gbọ́ níbi tí wọ́n ti ń sọ èdè náà kò sí onílàákàì kan tí ó dánrú rẹ̀ wò èmi ò tiẹ̀ kọ́kọ́ gbà pé ó ṣẹlẹ̀ náà rédèrèdè ọ̀rọ̀ ni jákujàku ọ̀rọ̀ ni banza ọ̀rọ̀ ni oye so kí ẹ wá máa sọ ọ̀rọ̀ bíùdì ìdájọ́ lé lórí nínú gúrùpù wípé kìnìkan kẹmọ kẹfìn àwọn alùsùnà lórí rẹ̀ so ẹ̀yin ọmọ yẹn gan lẹ máa ń ṣe iṣẹ́ burúkú yùn kẹ́ máa ṣe kíni kẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ kọ̀kọ̀ ọ̀rọ̀ síkírìtì láti máa ṣe kíni láti máa wá nǹkan kan sẹ́sẹ̀ àwọn alùsùnà wal jama láti fi ṣe jàǹbá fún. wọ́n lè máa fi ìbínú hàn nínú mọ́tò bẹ́ẹ̀ bí a máa pojú ẹ̀ jẹ́ ni ayọ̀ gbé wà nílùú iná ní àwọn ọmọ táwọn èèyàn lè sọ. ẹ̀gbọ́n ó sọ pé ó lè já sí pé wọ́n lè máa fi ìbínú hàn nínú ọkọ̀ náà ipe àfáà yẹn àwọn bojú ẹ̀ jẹ́ ni àwọn ṣe kinní kan tó bá já sí pé tí wọ́n bá sọnù èwo làbúrọ̀ lọ máa sọ fún àfáà Imran Eleha kí ló dé tó ń tọ̀hún fi lọ́n sọ fún àfáà Imran Eleha pé àwọn kan sọ pé àwọn ó pa wọn. ìgbà tí wọ́n fẹ́ máa tú ọ̀rọ̀ yìí sí ọ̀rọ̀ yìí ìgbà tó fẹ́ máa tú ọ̀rọ̀ tá àfáà Imran Eleha nàréètì fún gbogbo ẹ̀yin tẹ̀ dá kan mọ̀ yẹn ìgbà tó fẹ́ máa nàréètì ẹ̀ sí ọ̀nà yìí báyìí nìsín èwo làbúrọ̀ máa bíùdì ìdájọ́ lé lórí ipe ó lè jẹ́ àwọn alùsùnà táwọn àfáà rẹ̀ àwọn aláìfẹ́ kan ṣe àwọn aláìmọ̀kan èèyàn tí wọ́n ń sọ pé Salafi 1990 ni wọ́n èwo làbúrọ̀ máa bíùdì ìdájọ́ lé lórí èwo làbúrọ̀ máa gbé ìdájọ́ lé lórí. ẹni tí ó bá dẹ̀ farabalẹ̀ bóyá torí pé ó jẹ́ ń sin ẹ̀kọ́ gbọ́rọ̀ èrè ló fi pík àwọn nǹkan tó sọ yẹn tó fi ń pe àfáà pé báyìí àfáà tó lè ti rí tracing here and there tẹ́lẹ̀tẹ́lẹ̀ so tó bá pẹ́ yín náà lè rí tracing here and there gbogbo àwọn irú ọdún tá a sọ yìí ń sin tọmọ yẹn ń ṣe ìpè fún wọn ó yẹ kán kú ni ó yẹ kán ṣe gbá ń ṣàwò tó bá pẹ́ yín gan náà sọ bẹ́ẹ̀ fún ìjọba oṣù kan níta kẹtún rí irú àwọn similar thing ìjẹ́ mélòó kan níta kẹtún rí àwọn similar thing báwo lè ṣe máa feel ẹgbẹ́ àbí ó sọ pé tó bá já sí pé ẹni tó ń rí fọ́ọ̀rọ̀ yìí sí nínú gúrùpù discussing Salafiyya tí wọ́n wà ẹgbẹ́ òkùnkùn wọn ipe tó bá já sí pé ẹni yẹn ni ọmọ kan bá sọ fún wípé ó yẹ kí wọ́n kú dànù ní nǹkan kan tó bá já sí pé lẹ́yìn oṣù kan gbà náà wọ́n wá máa rí similar things wọ́n máa wá rí àwọn nǹkan oríṣiríṣi àtàwọn nǹkan tó ṣe kíni àtàwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ ipe bó ni àwọn ṣe feel so ṣé ẹni tó sọ fún àfáà Imran Eleha àbí kẹ ẹni táfáà Imran Eleha sọ pé ó sọ fún àwọn ipe àwọn kan sọ pé wọ́n fẹ́ assassinate àwọn nínú ọkọ̀ tí ó ń tọ̀ ọ̀hún ó fún àfáà Imran Eleha lẹ́rìí pé tọ̀ àwọn tó ń tẹ̀ sọ pé wọ́n fẹ́ assassinate yín rè o ọ̀rọ̀ òsì ọ̀rọ̀ ránù mọ́ nífà wàláì ọ̀rọ̀ ránù gbá ọ̀rọ̀ rídìrídì gbá ọ̀rọ̀ rúnù gbà so kódà bàbá kan bẹ ní London wàláì ọ̀rọ̀ yìí bí wọ́n nú débi pé wọ́n ní ṣáfà Imran Eleha ò tiẹ̀ lajú rárá ni wọ́n ní ọ̀làjú dàtàfà Imran Eleha máa ń pariwo torí ẹni tó lajú kò ní ṣàdédé gbèrú nǹkan yẹn
so kò ní ṣàdédé gbé irú nǹkan yẹn kó wá máa fẹ́ kó wá máa spread ẹ̀ síta gbangba bẹ́ẹ̀ ń tún wọn fún yín lẹ́rìí rẹ̀ ń tẹ̀rẹ́ rí rẹ̀ so ń tí wọ́n kàn sọ dẹ̀mṣẹ́ káwọ́ wọ́n pé tẹ́ẹ̀rí tí wọ́n fi kò tí ẹ̀ fi ẹ̀rí kan kókó hàn yín pé ẹ̀rí rè o bó ti rí rè o bàbá yẹn láti máa sọ pé àwọn ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àfa yóò lajú wọ́n kàn máa ń pàpè mọ́ra ipá àwọn lajú torí ẹni tó bá lajú ò ní ṣe báyẹn ẹni tó bá lajú kò ní ṣe kí ni kò ní ṣe báyẹn torí irú nǹkan yẹn kò lè rọrùn kó ṣẹlẹ̀ kò lè rọrùn kí irú nǹkan yẹn ṣe kí ni kò lè rọrùn kí irú nǹkan yẹn ṣẹlẹ̀ wọ́n á já sí pé níta gbangba ni wọ́n ti wá máa disclose bí wọ́n ṣe jẹ́ èèyàn gbé bí wọ́n ṣe jẹ́ èèyàn pa even tó ṣe kí wọn lẹ àmọ́ tó kàn gbógun ti Salafi.net ẹ mọ iye trending tó rí lórí yàrá ní ǹjẹ́ mọ iye àwọn Salafi.net ẹ mọ iye àwọn ara wọn tó pa ní Yemen wọ́n jẹ́ ìtàn tó ń para wọn ni àtàwọn àti ṣíà. ẹgbọ́n pò ní báyìí ẹgbọ́n aláìnílàkà ẹ rí nǹkan àbí so torí ẹ eléyìí tí ń sọ̀rọ̀ yìí nìsín aláìmọ̀kan ni nínú àwọn rọ́bọ̀tì tí wọ́n ń tẹ̀lé àfàmúrẹ́là àzìn nínú àwọn tí wọ́n ń tẹ̀lé àfàmúrẹ́là gọ́gọ́ oye tí wọ́n dá kankan mọ̀ rárá àti rárá tí wọ́n dá kankan mọ̀ wọ́n mọ̀ nǹkankan ẹ máa wo nǹkan oye ẹ máa wo nǹkan ó ní kódà ẹni tí ò tó àfàmúrẹ́là gan so oye ẹni tí ò tó àfàmúrẹ́là ẹni tí ó tún àfàmúrẹ́là ti ń tako sàlàfíà àti sọ pé táwọn aláìmọ̀kan yìí bá ti sọ pé sàlàfí 1990 àbí tálàfí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oye sàlàfíà gangan ni wọ́n ń rí fàásì ni wọ́n ń bà ló kọjẹ́ so ẹ̀sìn alọ́bẹ̀ẹ́dà gangan ni wọ́n ń tánìṣì oye tọ̀ torí àwọn ọmọ bá wọn tú sí sàlàfíà àti ahlus sunnah wal jamaa so in sọ pé tọ̀ ipẹ́ ẹni tí ó tọ́ àfàmúrẹ́là gan ti ń tako sàlàfíà tí ń tako ahlus sunnah wal jamaa ìgbẹ́ni tí ó tó wọn gan ipẹ́ àwọn ahlus sunnah gan ipé wọ́n ṣe kìíní kan fún kẹ́lẹ̀ bá máa rírú èròǹgbà táwọn kìíní burúkú yìí ní sáwọn ahlus sunnah so ní ìsìn ọ̀rọ̀ yìí ní ìsìn ń bẹ́nu gúrùpù tó já sí wípé Murtado Abdulhamid Osiofiti àti èyí alálùbọ́sà wọ́n wà ń bẹ̀ so Abdulhamid Osiofiti sì lọ post sórí page ẹ̀ ipé tóun ti lílẹ̀ àwọn ahlus sunnah wal jamaa tóun ti lílẹ̀ àwọn sàlàfíyà ipé àwọn ọ̀rọ̀ yìí pé àwọn ni wọ́n ń threaten àwọn àfá ìmúrẹ̀lẹ́ whereas ó wà nínú gúrùpù tí ìkánnú yín tẹ́jọ́ máa ń ṣe àwọn àbòsí rédèrèdè àti ẹgbẹ́ òkùnkùn yín tẹ́ máa ń ṣe ń bẹ̀ ó wà nínú gúrùpù tó ti sọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ lé lórí Abdulrahman Albosa náà wà ń bẹ̀ ó sọ̀rọ̀ kan lé lórí so ẹ dákẹ́ nítorí eléyìí ó dùn mọ́ inú bá wọn so àfi èèyàn dáadáa kan ló ẹ̀ṣẹ̀ ṣe kíni lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ń da ọ̀rọ̀ yìí nù igbe rárá o kò yẹ kán tọ̀ ń sọ bẹ́ẹ̀ àmọ́ Abdulhamid Osiofiti àti èyí alálùbọ́sà yìí wọ́n sọ nǹkan wọn wí nǹkan kan wọ́n sì ní wí nǹkan kan torí àwọn náà oye ọkàn wọn sunkún kò sáwọn ahlus sunnah ọkàn wọn dúdú gan púpọ̀ oye oró ń bẹ nínú ọkàn wọn fáwọn ahlus sunnah gan ní àwọn méjèèjì Abdulhamid Murtado Osiofiti àti Abdulrahman Habibullah alálùbọ́sà ọjọ́ ńlá ọkàn wọn sunkunkun bí ẹ̀sújò lọ́kàn wọn rí sí àwọn ahlus sunnah ó sunkunkun gan oye bí kálù súnà parẹ́ ni oye bí kí nǹkan kankan jálù àwọn ahlus sunnah wallahi tí máa ń ṣe wọ́n nù oye tí máa ń ṣe wọ́n nù tẹ́ bá ṣàkíyèsí ní ìgbà tá fi ní dìbéètì ní ìgbà tá fi ní dìbéètì ní so ìgbà tá fi ní dìbéètì ní ìgbà tá fi ní dìbéètì ní ta ní send message sí mi okay brother tí afẹ́ bá ṣe visa tó ìgbà tá fi ní dìbéètì ní Ṣakí oye tá wá decline debate yẹn tẹ́ bá rántí tá decline debate yẹn nítorí pé àwọn ọ̀tá fẹ́ lo Ṣakí wọ́n fẹ́ lo àwọn ọmọ Sufi burúkú yùn oye wọ́n fẹ́ lò wọ́n láti wọlé sí wa láti mú wa láti ṣe jàǹbá fún wa so whereas àwọn ọmọ gangan fúnra àwọn náà láwọn ọmọ arógun lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ agbọ́rò pa àwọn náà ti láburú lẹ̀ fún wa ìgbà tá a lọ tá a decline rẹ̀ ẹ jẹ́ mọ̀ pé Abdulhamid Osiofiti inú rẹ̀ ń bàjẹ́ Abdulrahman Albosa inú wọn ń bàjẹ́ nítorí wọ́n ti ní èròǹgbà bú fún wa wípé kí nǹkan kankan ṣe Yelman Yusuf oye kí nǹkan kankan ṣe Yelman Yusuf so ararú rẹ̀ ní kí Abdulrahman Albosa kó gbọ́n kankan nípa èèyàn oye kó má wádìí nípa rẹ̀ kó má gbé káàkiri
so kó máa ṣe kíni kó máa gbé káàkiri irú rẹ̀ ní ohun tí wọ́n ṣe fún Sheikh Komaldeen Yunus kálọ̀ bẹ́ẹ̀ dàbá ní ṣe dáadáa fún wa nígbà tí Saheed Shittu allege wọn tó accuse wọn pé àwọn ni wọ́n gbowó Ìkòyí prison fún so Abdulrahman Albosa ó ṣe ẹ̀rẹ̀ sórí page ẹ̀ òun tiẹ̀ tún kọ caption sí so afa Komaldeen Yunus collected Ìkòyí prison money so òun kọ caption síbẹ̀ ó sì wà lórí kíni lórí profile ẹ̀ títí dìsín kò delete ẹ̀ so èyí Abdulhamid Murtada Osoviti náà bẹ́ẹ̀ náà kẹ́lẹ̀ bá mọ̀ pé àwọn kíní burúkú yìí gangan ni wọ́n ní pláàni burúkú fáwọn alùsùnà so pláàni wọn èròǹgbà wọn sí àwọn alùsùnà kò dá rárá àti rárá kò fìgbà kan dá rárá àti rárá wallahi alazim so fún di eléyìí ẹ̀yàn máa nínú ẹ̀sìn wa àti ní ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí ọ̀rọ̀ tí ò ní ṣe kíni ọ̀rọ̀ tí kò ní ṣe kíni tí ò ní pẹ́ ni so àkànfẹ́ yan àwọn aburú àti ẹjọ́ ẹ̀yìn wọn àti ẹjọ́ òkùnkùn wọn tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń tò nínú àwọn gúrúùpù wọn so àkànfẹ́ yan ni so àwọn ahlu sunna wal jama'a so oye kò sí tó kàn wọ́n pẹ̀lú àfáà ìmúrẹ́lẹ́ tó tara wípé àwọn táfáà ìmúrẹ́lẹ́ à ń sọ tí ò bẹ́sìn lọ tí wọ́n bá parọ́ mọ́ àwọn àfẹ́sìn á tú àṣírí wọn tí wọ́n bá parọ́ mọ́ ìmọ̀ naruddu alayhi aṣírọ́dù fún wọn á tú àṣírí wọn tí wọ́n bá parọ́ mọ́ àwọn èèyàn lórúkọ wípé wọ́n fẹ́ dìfẹ́ǹdì àìmọ̀kan tí wọ́n ń gbé káàkiri aṣírọ́dù fún wọn tí ó sì sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ oye ẹni tí inú rẹ̀ ó yà bàjẹ́ òun ni inú rẹ̀ ó ṣe kíni òun ni inú rẹ̀ ó ṣe kíni òun ni inú rẹ̀ ó bàjẹ́ so òun ni inú rẹ̀ ó ṣe kíni òun ni inú rẹ̀ yóò ṣe kíni òun ni inú rẹ̀ ó ṣe kíni òun ni inú rẹ̀ yóò bàjẹ́ so ẹ má dá wọn lóhùn àwọn gangan fúnra lára àwọn ni wọ́n máa ń ní àwọn gangan fúnra lára wọn lè ta aburú sí wa wàláì so ẹ jẹ́ mọ̀ pé Abdulrahman Albosa bó ṣe wáyún Abdulrahman Albosa ń wá dìbì tí mò ń gbé bó ṣe wáyún wàláì kò kàn tí ì mọ́ ni so bẹ́ẹ̀ ṣe wáyún bí Abdulrahman Albosa ṣe rí ṣe Abdulrahman Albosa tẹ̀ ní yòó ẹjẹ́ǹtì aburú burúkú mọ̀ nípa Abdulrahman Albosa fa ẹ̀ẹ̀kan mọ́ ni Abdulrahman Albosa kì í ṣe dáwà ní í ṣe ẹjẹ́ǹtì òkùnkùn burúkú ni Abdulrahman Albosa bẹ́ẹ̀ sí rọ́ra níyún àgbákò nífa ni Abdulrahman Albosa tẹ̀ níyẹn so oye àgbákò nífa so ẹjẹ́ǹtì òkùnkùn burúkú ni Abdulrahman Albosa lè gbé fóònù nísìn yóò máa tọpinpin alùsùnà ní àdúgbò wọn yóò máa wádìí nípa wọn yóò máa tọpinpin wọn káàkiri so ní Abdulrahman Albosa tẹ̀ríyùn ẹjẹ́ǹtì burúkú ẹjẹ́ǹtì aburú gbà ní Abdulrahman Albosa fẹ́ ṣe rí yẹn wàláì so oye ẹjẹ́ǹtì aburú gbà ní ọ̀gbẹ́ni yẹn kálọ̀ bẹ́ẹ̀ dà kó bá wa fọ̀nà mọ́ so kó sì bá wa ṣe kíni kó bá wa tọ́ ọ sọ́nà so fún délé ìyẹn ni ohun tí a ní ní àlàyé so nípa pé àwọn ọ̀gbẹ́ni yẹn oye àwọn gangan ni wọ́n máa ń ṣe kíni àwọn gangan ni wọ́n máa ń ní pláàni tí ò dáa fún ẹni tó bá ń ṣe kíni tí bá ń takò wọn so fún ẹni tí bá ń ṣe kíni tí bá ń takò ojú ọ̀nà wọn tí wọ́n wà ní orí rẹ̀ so kí Allah bẹ́ẹ̀ dà kó bá wa ṣe amọ̀nà wọn so gẹ́gẹ́ bá ti sọ ọ̀rọ̀ tí a fẹ́ sọ kìí sọ̀rọ̀ tí ó pọ̀ lóye so kí Allah bẹ́ẹ̀ dà kó má ṣáà ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa hadha wa sallallahu wa sallama ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in fa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh